Alhaji Oríyọmí Hamzat wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wàhálà ni wàhálà tó yẹ kó sì kéré tó yẹ pé ní ńlá gan sì ń bọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ tá a bẹ̀ lọ́run ni pé wàhálà tí ó dé tí ó borí wọn kọ́lọ́mọ́jì ò dé bá wọn wàhálà tí àdánwò tí ọmọ wá tí wọ́n mọ̀ borí ni kọ́ mọ̀ wá tí wọ́n mọ̀ jàjà borí ńbẹ̀. ìdí mo sọ pé ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ wàhálà ni pé ẹ̀yin yẹn wa tí n bá rí sọ̀rọ̀sọ̀rọ̀ àìbọ́yá ẹnìkan tó ń ṣe irúṣẹ́ tí wọ́n ń ṣe yẹn wọ́n máa ń kàánú wọn lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí pẹ́pẹ́pẹ́ táwa náà ń ṣe yìí torí pé kí ni iṣẹ́ tó le jù níṣẹ́ ẹnu tó tún wá já sí pé àwòrán ẹ̀yin tẹ́ ń sọ ó tún hàn bẹ́ẹ̀ tàyé ń rí yín oríṣiríṣi ojú ni ó wò yín o ojú tó fẹ́ yín yóò wò yín èyí tó kórìíra yín yóò wò yín kódà ojú ni ó wò yín yóò wò yín bíi pé kẹ́ ẹ kú kánkán ṣùgbọ́n àdúrà àwọn òbí tó bíyàn àti àìdákẹ́ ẹnu èèyàn àti ìrawọ́ ẹ̀bẹ̀ èèyàn síwájú Ọlọ́run náà yóò máa kó èèyàn lọ́wọ́ ọrú wọn lóhun tó ṣẹlẹ̀ sí Alhaji Oríyọmí Hamzat yìí kò jọ mí lójú gbogbo aláàbò tó ṣẹlẹ̀ yìí kọ̀ọ̀kan wọn lọ́wọ́ kọ̀ọ̀kan wọn lẹ́sẹ̀ ṣùgbọ́n àwọn àdánwò tí máa ń wá láti ibi irú iṣẹ́ tí ń ṣe ńlọdélẹ̀ nǹkan àfi á sọ pé wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ wàhálà nu ká tó mọ rúùtù tó ń bọ̀ lọ́la ṣùgbọ́n àdúrà tá a mọ̀ gbà fún ẹ ni pé gbogbo àdánwò tí wọ́n bá ti ibi iṣẹ́ yìí wá sọ́dọ̀ wọn kọ́ mọ já àwọn àdánwò tí wọ́n mọ̀ tẹ̀ mọ́lẹ̀ tí wọ́n mọ̀ borí gbogbo ẹni tẹ́ bá nífẹ̀ẹ́ Alhaji Oríyọmí Hamzat ẹ kún fún bẹ́lọ́n lórí wọn dáadáa o ẹ kún fún bẹ́lọ́n lórí wọn dáadáa gẹ́gẹ́ báwa náà ṣe ní abẹ́nú torí gbogbo táwọn èèyàn ń ṣe tí wọ́n á mọ̀ ka Kùránì ẹ wà gbé sí live program kí ló dé kí ló lè tó bẹ́ẹ̀ eléyìí ṣe pé ẹ nífẹ̀ẹ́ wọn o ẹ nífẹ̀ẹ́ wọn ẹ ń ṣe kárí nítorí tí wọ́n bá jáde wọn ó lè bá rí pẹ́yìn náà ẹ kópa níbi káwọn ò lè bá jáde bóyá àdúrà bí nǹkan ẹni tó sì ṣe ojú kò dàbí ẹni tó sẹ́yìn ìyẹn tẹ́ ẹ ṣe lábẹ́nú tí wọn ò rí gangan òun lẹ́ẹ̀lẹ́sàn lórí ẹ ṣùgbọ́n tẹ́ ẹ ṣe gbangba tó hàn ẹ fẹ́ fi gba nǹkan lọ́dọ̀ wọn ni ẹ̀yin yẹn wá Alhaji Oríyọmí Hamzat wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò ni o àwa sì ń bẹ lọ́run fún ọ tẹ́ pé ìrìn àjò wọn ò ní takú síbi tí wọ́n wà yìí torí pé tí ìrìn àjò wa bá sọ pé wọn ò ní rádánwò mọ́ a jẹ́ pé iṣẹ́ tí wọ́n ń ṣe wọn ò ní ṣe mọ́nu torí gbogbo iṣẹ́ kọ̀ọ̀kan láyé lọ ládánwò tiẹ̀ ẹ̀rọ tí fọ́nrán kan tí mo ṣe bí ọjọ́ mélòó sẹ́yìn nìsín mo ṣàlàyé báyé ṣe rí ń bẹ̀ tẹ́ bá kúrò nínú àdánwò kan ọkàn yín ó balẹ̀ díẹ̀ tẹ́ bá tún lọ sàá ẹ̀tún bọ́ọ̀nù mi tẹ́ bá tún kúrò nínú ẹ̀ ẹ̀tún bọ́ọ̀nù mi ìmí ìtẹ́ ẹ̀tún bá mi fà ẹ̀tún bọ́ọ̀nù títí téèyàn ó fi jáde láyé ẹ̀ ń bá lóhun ọ̀fẹ́ rádánwò ní ti ń sọ ni pé òun ò ní gánú ayé ẹ̀ ń bá lóhun ọ̀tọ̀rọ̀ àdánwò ní ti ń sọ ni pé òun fẹ́ máa wà lójú kan náà bí omi adágún ẹ mọ̀ pé odò tí bá ń sàn oríṣiríṣi nǹkan mọ̀ jù nú ẹ̀ ṣùgbọ́n láàpẹ́ odò ò dúró lọ tí bá ti ń lọ báyìí yóò máa wọ́ lọ gbogbo tí bá ti ń bọ́ náà yóò máa wọ́ lọ ó lè máa jẹ́ ẹ má jùgbẹ́ inú rẹ̀ ó lè jẹ́ dọ̀tí ṣùgbọ́n nígbà tí ó bá wọ débì kan yóò ti túká yóò ti bomi lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ilé ayé ẹni tó bá fẹ́ ga bí àwọn Alhaji Oríyọmí Hamzat bí ó ṣe mọ rí nìyẹn nǹkan ṣẹlẹ̀ sí yẹn kékeré nínú àdánwò míì tó ń bọ̀ ṣùgbọ́n àdúrà táwọn àgbà ni pé gbogbo àdánwò tí ó bá wá ṣe bó ṣe lè kọ̀ káǹkà tó kọ́lọ́ ń jẹ́ kí wọ́n máa borí rẹ̀ wọ́n máa tẹ̀mọ́lẹ̀ èyí tí wọ́n wà nínú ẹ̀ yìí pẹ̀lú ògo Ọlọ́run láìpẹ́ láì jìnnà Ọlọ́run ọba elédùà yóò bá wa yọ wọ́n bẹ̀ ojú ọmọ Yorùbá afẹ́kẹ́ mọ̀ pé Alhaji Oríyọmí Hamzat ibi tí wọ́n tún lọ tún ga ju ibi tí wọ́n wà yìí lọ àdánwò tó sì ga náà ṣe kí ni o ó ń dúró dè wọ́n wájú kò jù bá ń lọ o ó dàbọ̀. Incoming voice call from Baba Jamiu Lulu on SIM MTN NG.